Agége lágbára wà. Agbára ti wà lágége. Ọba Sámọ́ bá ròde ọkùnrin ogun ni. Mo ti kọrin tẹ́lẹ̀tẹ́lẹ̀ fáńbọ̀dé wípé ìṣẹ́sẹ́lẹ́sì àbọ̀dé mi o. Olúwa ló fi yẹ́sọ lórí àyànmọ́ ẹni. Ladies and gentlemen, I would like all of you to help me thank God by giving me the grace to create a music that today, everywhere in the world, the music is still there, is going to be there. Gentlemen, please help me thank God for giving me the grace, the honor to be a creator that created Afro Juju. Please help me thank God. Please, I thank God for the blessing. I thank God for the grace. I thank God for the honor. Hey! Ojú ọ̀run tẹ́yẹ fún ìlú ìbú omi yẹ́pà. Ta ló sọ pé port àwọn làwọn kú o? Ta ló sọ pé Abíọ́lá ò sí mọ́ o? Ta ló sọ pé àwọn làwọn kú o? Ta ló sọ pé Abíọ́lá ò sí mọ́ o? Bọ́lá Ahmed Tinubu o, àwọn lọ́wọ́ ti padà, Abíọ́lá ti dé. Free education. Thank you. APC. Seriki Campus 9 yàrá o. Low by select. Campus 9 aláwọ̀ sílẹ̀ mọ́nà. Iye mi yọ ọmọ akíkú pẹ̀lú ẹ̀kọ́ tẹ̀mí aláyé inú àbàláwò wa. Sẹ́ríkì ta ló dé léyìí sílẹ̀ ló bá ẹ̀sẹ̀ lẹ́sìn ló dé léyìí sílẹ̀. Onídòwò oníyọ̀lá ló jẹ́ mú àdúpẹ́ o. Onídòwò oníyọ̀lá ló jẹ́ mú fẹ́rẹ́. Dúró orí wá sí ìdí ara bá mi. Bàbá aláwọ̀ mi ìsúlẹ̀ Adékúnlé. Èyí ọmọ kí pẹ̀lú màá lé ní kí aláwọ̀ mi ìsúlẹ̀ Adékúnlé. Bẹ́ẹ̀ni tá a bá ń kọ́ fújì tán bá náwó. Tradition wa ní Aláwálé mi ká kọrin kúlẹ̀ ìtúlẹ̀ ẹ̀ka ẹ̀dọ́ ẹ̀gbọ́n. Onídọ̀ọ́lá ló wá ń wá dúpẹ́ o. Onídọ̀ọ́lá ló jẹ́ ìmọ̀ọ́fẹ́. Ladies and gentlemen, please welcome Alhaji Wasiu Omogbolahan Ayinde K1 the ultimate. Let's go.
ìwà lẹ́wà ọmọ ènìyàn ọ̀bàdàkùn tọ́jú ìwà rẹ̀. Corpus Night 2015 Akínpẹ̀lúmi mayor mi. Ìwà lẹ́wà ọmọ ènìyàn ọ̀bàdàkùn tọ́jú ìwà rẹ̀. Ọ̀rẹ́ dàmí ọ̀tọ̀ pọ̀ ẹni abínibí ń dání. Ẹni ọ̀rẹ́ bàtà kò má fi bínú. Ìkúlé látà ìmúlé lọ́jọ́ nígbò. Alábàámbé ojú mi ò ní ríbi nílé ayé ń bí. Ajíwá sí wọ́ ọ̀ dáadáa láìdé. Sáàtàrìbàrì. Arábàámbí ń jayé ọba o. Ṣọ̀gbọ́n ìjọ mi àforógbó. Arábàámbí ń jayé ọba. Ṣọ̀gbọ́n ìjọ mi àforógbó. Ẹ̀kọ́. 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 Ẹ̀kọ́ olùkóso àyànràn iná. Ṣàngó ìjọlì àforógbó. Ológun wúyáyá ọmọlúkọ ògùn kúkú ń jẹ. Káyọ̀dé ọjọ́ adájọ́ ọjọ́ táfẹ́fẹ́ ṣe kí oko wẹ́rù wẹ́rù igi inú oko lérí ó ní bó òun jẹ́ oko bá a lè lọ. Sunday ọmọ Burama, welcome back again. We recognize presence. Right Honorable Speaker, Lagos State House of Assembly. Àti gbogbo àwọn distinguished members tó ń bẹ níbí. Ẹ kúrò ìlú òtí wa. When you hear ọmọdéru ọwọ́ àhíjó ni ó bá mi jó, that's when you throw it. Now, are we ready? Are we ready? Thank you. Kìíní bolo kejì bolo pàmbolo ń gbòkù ìjó ni ó bá mi jó. Congratulations! 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 She got it. No, Madam Bobo. She got it. She got it. Kini bolo keji bolo pambolo Mboko hiyo ndio babiyo. Kini bolo keji bolo Pambolo mboko hiyo ndio babiyo. Kini bolo keji bolo Pambolo mboko hiyo ndio babiyo. Sakinatu 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 Àwọn lẹ̀bí ọdún wà á bì o. Sakinatu Ẹkú ẹ̀dúrótì ṣàlẹ́ ọmọ lọ́mẹ́ ó sì mọ relé ọkọ. Sakinatu 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 ó wà kú oríire. Sakinatu Ó wà kú oríire. Sakinatu Aya ti dìrísù o. Sakinatu Aya ti dìrísù o. Sakinatu Ọmọ ti ló ń bẹ̀ kí sẹ́kì. Sakinatu
òrìwò ọmọ tí kojú òrìwò ṣẹ̀rí ṣẹ̀kí. Ọ̀tọ̀nà fáwùsàtù bí mo lùlù bí mo ṣàtúwálẹ̀ ara ẹni bí mo lùlù bí mo ṣàtúwálẹ̀ ara ẹni. Ajá fáwùsà bí mo lùlù bí mo ṣàtúwálẹ̀ ara ẹni bí mo lùlù bí mo ṣàtúwálẹ̀ ara ẹni. Ẹni tí mo bá ṣàtúwálẹ̀ fún ara bá ń bí mi. Lẹ́ni tí mo bá ṣàtọ́ lè fún ara bá ń bí mi. Ẹ mọ̀ pé onítọ̀hún mọ nọ́mbà o bí mo lùlù bí mo bá ṣàtọ́ lè ara ẹni bí lùlù bí mo bá ṣàtọ́ lè ara ẹni. Fáwùsàtù mi àníjọ́ náà ṣọ́ngbà àtúwálẹ̀ tí mo ṣe ò Fáwùsàtù mi. Àtúwálẹ̀ tí mo ṣe bí mo lùlù bí mo ṣàtúwálẹ̀ ara ẹni bí mo lùlù bí mo ṣàtúwálẹ̀ ara ẹni. Ajá Fáwùsà ajá Fáwùsà ajá Fáwùsà ajá Fáwùsà ẹni là ń mú ọ̀la là ń mú bí ọdún ọmọ wa bì. Ẹni là ń mú ọ̀la là ń mú ẹnu wẹnu ẹnu wẹnu ẹnu wẹnu ẹnu wẹnu lẹ́sẹ̀ fi pè kúrò ojú wọnà àjọ ayé pẹ́. Bí mo lùlù bí mo ṣàtúwálẹ̀ ara ẹni bí mo lùlù bí mo ṣàtúwálẹ̀ ara ẹni. Tuwálẹ̀. Fáwùsà bí mo lùlù bí mo ṣàtúwálẹ̀ ara ẹni bí mo lùlù bí mo ṣàtúwálẹ̀ ara ẹni. Ó tún yá ajá Fáwùsà. Ajá Fáwùsà. Ajá Fáwùsà. Ajá Fáwùsà. Zaire ṣe àtẹ̀yà wa ọmọ Yorùbá kò gbọ́dọ̀ parẹ́ o káyà tètè gbé ga. Iṣẹ́ àtẹ̀yà wa ọmọ Yorùbá kò gbọ́dọ̀ parẹ́ o káyà tètè gbé ga. Àṣà gbọ́dọ̀ wọ mi ọmọ Yorùbá o káyọ̀ tètè gbé ga. Iṣẹ́ àtàṣà wa ọmọ Yorùbá o kò gbọ́dọ̀ parẹ́ o káyọ̀ tètè gbé ga. Ọba tó dóhun tó mí àti èyí tí omi ìbẹ̀rẹ̀ àti òkè ayé gbogbo wa ọba lánàá ọba lónìí ọba lọ́la ọba ni ó sì ti máa jẹ́ ní gbogbo ìgbà. Ẹ̀yin ará ilé mo rí ìfún ọba yín lánàá mo lérò pé ọba yín lánàá ọba yín dáadáa ṣé ẹ̀ ń bọ́ bù ṣe gbogbo ẹ̀ wà fà ẹ kú sí mọ èmi ọmọ yín mo ní lọ́la ọmọ Bello ẹ ti mọ̀ pé gbogbo kíbi tí ayẹyẹ bá ti ṣe lọ́lọ́kọ̀ ìjọba ìbílẹ̀ sí máa ń mọ̀ pé ebi lògògbó ọmọ kúlódò ọmọ ọkọ̀ ìgbòrí ẹ̀kọ́ lẹ́mọ̀ sí èmi ọmọ bẹ́ẹ̀ nìyẹn bá ń gbà sáà lọ sí ṣé wọ́n rí ètò tòní yìí kọjá bẹ́ẹ̀ àní tí a bá ń sọ nípa àṣà Yorùbá àṣà ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká máa gbé àṣà ilẹ̀ wa ẹ jẹ́ ká máa gbé lárugẹ nítorí pé kí ni tí a bá rántí láyé sáà ẹ jẹ́ kí wọ́n wá bẹ̀rẹ̀ náà nígbà ayé sáà a bá rántí àwọn kìíní tá à ń fà yẹn kí ni a tẹ̀ máa ń lò ń gbà yẹn dàpọ̀ èédú àbí nǹkan kan la máa ń lò ń gbà yẹn tá a bá rántí ayé sáà lọ́hùn ó òun la máa ń lò sí gbogbo àwọn pancake tá à ń lò yìí ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ ìṣe lónìí Omidan Olayinka ọmọ kékeré wọn máa ń pè ní small of mind Royal FM ní Ìlọrin nílùú Ìlọrin làwọn àbí lónìí òun ni wọ́n ṣe àyájọ́ àṣà a fẹ́ máa gbé àṣà ilẹ̀ Yorùbá wa fẹ́ máa gbé lárugẹ ni ṣé wá rí lórí àwọn èèyàn jàǹkànjàǹkàn wọn ni wọ́n wà nílé lónìí a máa bá wọn sọ̀rọ̀ ẹ kúkú ti mọ̀ pé
pé ṣe èmi á máa bá wọn sọ̀rọ̀ ẹ̀yin á dẹ̀ máa rí gbogbo tó ń ṣẹlẹ̀ ń bì lónìí lórí ètò yín ètò wa ó wà ń bẹ̀. Ẹjọ́ ni lónìí kò yẹ yín máa ẹjọ́ Gbogbo aṣọ ló ti tutù báyìí. ẹjọ́ láti ń fún látàrọ báyìí. ẹjọ́ ẹ mọ̀ sọ́dọ̀ yín báyìí. Ẹ mọ̀ àṣà iná gbogbo ẹ̀ àti jótó. Kí n tó sọ̀rọ̀ jẹ́ kí n kọ́kọ́ jẹ́ kí ẹ ṣàlàyé rẹ̀ ṣe jẹ́ fún àwọn ará ó tó jẹ́ mẹ́ta yín sí kí ni orúkọ yín sá. Orúkọ wa ò tí ì padà sí bọ́n ṣe mọ̀ wá tẹ́lẹ̀ náà. Ìjàdùadé Ọlọ́ládé Azeez ni wá. Àwọn mọ̀ pé wá ní ọlá. Àwa sì ní ọmọ mi ń tadí méjì Abẹ́òkúta. Àwa náà ni àti ìyẹ̀padà. Àyájọ́ àṣà ó jẹ́ ká sọ wípé ẹni tí ó gbàgbé orísun. Torí ọ̀pọ̀lọpọ̀ wa bá ṣe wà yìí a ò mọ tó ń jẹ́ àṣà wa débi wípé à á lè máa fi àṣà wa wò wá. Àmọ́ tá a bá ń ṣerú àwọn àpèpọ̀ àbí àyájọ́ báyìí tá à ń fi jíǹkì pé àṣà la fẹ́ sọ nípa ìlé mi a máa gbọ́ ó dàbí ká sọ pé àwọn àfáàn lecture wa ní wáàsí bẹ́ẹ̀ náà la ṣe máa gbọ́ nípa traditions wa àṣà wa níbi tá a wà yìí. tóun bá ṣe tó ṣe àyájọ́ àṣà tẹ́lómi bá sọ pé àyájọ́ àṣà tó ṣe ń gbà yẹn jẹ́ ká tútù ṣe táwọn media àṣàṣì tó ní kálukú support ẹ̀ táwọn corporate bodies náà tí wọ́n ń wá tí wọ́n ń ṣagbátẹrù occasion báyìí and afọ́jú gan tó bá dé ibi tá a wà yá mọ̀ pé she has done a very great job wọ́n ti ṣe iṣẹ́ takuntakun ṣàgbọ́n àtọ̀ ní pé a fẹ́ kún àṣà wa lé káwá ti tó pa fẹ́ kún àṣà lé káwá lọ wà ní ahéré kan lábúlé ọ̀tọ̀ ni a fẹ́ kún àṣà lé nígbà ní àsìkò tìgbàlódé tá a wà ń sìn ló fi ṣe tèmi bá tiẹ̀ fẹ́ pè máa ń pè ní ìyẹn lẹ́fọ̀ because ẹ̀fọ́ mi ló máa ń sè fún mi you know but she has been a very good girl and ever since then ó ti ń ṣe bẹ̀bẹ̀ láti gbà tèmi ti mọ̀ mo ti lọ sórí program Ascertainment tó máa ń ṣe ní rédíò mo ti lọ síbẹ̀ mo ti lọ and àwọn èèyàn respond àwọn èèyàn lórí program yẹn ó tiẹ̀ tó tẹ bá tún wá ṣe program yẹn tán tẹ bá kọ́ lọ ṣe fi nọ́mbà yín lẹ̀ bátìrì gbogbo fóònù tẹ bá fi lẹ̀ gbọ́dọ̀ kú so definitely ó ti yẹ kẹ́ ti mọ̀ pé ètò táwọn èèyàn ń gbọ́ ni so definitely pẹ̀lú tó tún ṣe yìí sì mo tún gbóríyìn fún mo fi ní kudos tó bá lè máa ṣe báyìí lọ dáadáa ó pọ̀ níwájú. Àyájọ́ àṣà òun náà la ṣe sọ̀rọ̀ pa ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ń bíbá mo ní àlejò kan fún mi ẹni tẹ́ mọ̀ bí ẹni mọ̀ owó ni òdú ni wọ́n fi wọn kì í ṣàìmọ̀ fólókò yín tí n bá pè wọ́n ní abiyamọ mo rí sọ tí n bá pè wọ́n ní bàbá mi mo tún wá rí sọ tí n bá tún wọ́n pè wọ́n ní àgbà òṣèré wàláì kò kọ́ mi lẹ́nu ẹ ti jẹ́ kí n pe ẹni tí mò ń sọ̀rọ̀ ẹni tí mò ń borí wọn yìí jẹ́ kí n pè wọ́n wá bàbá mi ẹ̀kọ́ ọ̀nà sà. ṣé dáadáa la báyìí. àdúpẹ́ sà. gbogbo àṣeyẹ àṣeyẹ yóò ní jẹ́ àṣemọ fún gbogbo wa. àṣẹ ẹ ṣe gan ni bàbá mi ẹ kí n tiẹ̀ tó tẹ̀síwájú nínú àwọn ìbéèrè tí mo fẹ́ bí ṣe rí ìmúra yìí lásán èmi ò mọ tí wọ́n ń pè ṣùgbọ́n mo ní mo máa bèrè lọ́wọ́ yín tá a bá ti wà lórí ẹni capit àwọn àbí lórí. ìmúra mi ó ń sọ nípa nǹkan tí à ń ṣe à ń sọ̀rọ̀ nípa àṣà nínú mo wọ ẹsikí pẹ̀lú ṣòkòtò sọ̀rọ̀ fi àbíjì ajáde bí ó bá ṣe wù kálukú lálẹ́ gẹ́ fìlà wa bí mi ṣe máa ń de gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ bí ṣe máa ń de nínú àwọn eré tí mo máa ń kópa òun ni pé màá mú ọwọ́ kìíní màá fi sẹ́yìn màá mú ọwọ́ kejì màá fi síwájú ara náà la fi dá kó bá nǹkan kan dé Ọláyíwọlá Razak lórúkọ mi tí gbogbo yẹn mọ̀ sí OJOPAGOGO. ọ̀rọ̀ ẹ ṣe gan ni bàbá wa bẹ ṣe bá mi bèrè náà ọ̀rọ̀ yẹn ẹ jọ̀ọ́ mo fẹ́ bèrè nípa kí ni nǹkan tí à ń pè ní àṣà. Àṣà ní ìṣe àwọn ẹ̀yà kan nínú àṣà ní ipasẹ̀ àṣà ẹ mọ̀ nípa iṣẹ́ wọn báwo ni wọ́n ṣe ń jẹ báwo ni wọ́n ṣe ń gbé ìwọṣọ wọn ìgbafẹ́ wọn gbogbo àwọn èyí ni wọ́n máa ń rò pọ̀ tí à ń pè ní àṣà wọn là ń pè ní àṣà èyí sí báwo la ṣe ń rí wọn sí báwo ni ìjáde wọn báwo ló ṣe máa ń rí irú iṣẹ́ wo nínú iṣẹ́ wọn ẹ mọ irú kí ni àṣà tí wọ́n gbé lọ́wọ́. ẹ ṣe gan ni sàmù dúpẹ́ sà ilẹ̀kẹ̀ tí ẹ wọ̀ yìí ǹjẹ́ ẹni tí ò tiẹ̀ joyè ìjọ lè wọ ilẹ̀kẹ̀ tí ẹ wọ̀. eléyìí kì í ṣe ilẹ̀kẹ̀ iyùn ni wọ́n ń pè kì í ṣe ilẹ̀kẹ̀ iyùn ní ayé àtijọ́ àwọn olówó àwọn olóyè àwọn ọlọ́rọ̀ àwọn bọ̀rọ̀kìnní ni wọ́n ń lò mi ò kì í ṣe olówó mi ò ṣe kìnnì àmọ́ mo jẹ́ gbajúmọ̀ ẹni tó jẹ́ pé táwọn èèyàn bá rí wọ́n gbọ́dọ̀ rí ìṣe pé Yorùbá dùn lára ẹ̀ ìdí nìyí tí mo fi iyùn lé ìmúra tó lè
ẹ rí i pé mi ò fi sí ọrùn ọwọ́ tó bá jẹ́ pé mo jẹ́ olóyè máa fi sí ọrùn ọwọ́ máa kà lápapọ̀ ọmọ olóyè ni mí wọn bá aṣọ ọrùn mi ní ìlú Ìsẹ́yìn àmọ́ kí n fi ìlẹ̀kẹ̀ sọ́wọ́ láì jẹ́ pé mo ti joyè mi ò ń ṣe olóyè àfi ẹni tó bá tún jẹ́ bí babaláwo tó sóde ẹ tún lè rí lọ́wọ́ wọn. Kékeré yẹn kọ́ ló ṣe pàtàkì bí ó ṣe bí àwọn nǹkan tí ó ń gbé ṣe ó yẹ kí n wà níbi iṣẹ́ lénìí láti yànyàn ìgboro Ìbàdàn wá sí ìlú bí kì í ṣe pé bóyá bí èèyàn ṣe dàgbà sí ló lè mú ṣe àṣeyọrí àti ṣe àṣeyọrí ṣùgbọ́n iṣẹ́ tó gbé lọ́wọ́ ó yanṣẹ́ ẹ̀ láàyò ó mọ kókó nǹkan tí wọ́n ń pè ní iṣẹ́ ó dẹ̀ mọ nǹkan tí wọ́n ń pè ní àṣà kò fi ṣeré rárá tí àwọn bá dẹ̀ rí ẹni tí ò fọwọ́ tì ju ilé bàbá ẹ̀ tó jẹ́ pé ó mú àṣà ní ọ̀kúnkúndùn inú tí wọ́n máa ń dùn sí wọn a sì máa ń gbìyànjú àti gbárùkù tì wọ́n bí bẹ́ẹ̀ ibi ṣe wálẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa àwọn kan àtijọ́ sọ̀rọ̀ pé àwọn ń bọ̀ tó yẹ kí wọ́n ti débì tí mo dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń bọ̀ lọ́nà. Ẹ ṣeun gan ni sá. So ẹ̀yin ará ilé mo sọ fún yín lónìí mo ní gangan lọ ń bí lónìí bẹ́ẹ̀ ni kò ti kú hu mo ní gbogbo àwọn èèyàn jàǹkànjàǹkàn tí ẹ nífẹ̀ẹ́ láti máa rí òun náà ni àwọn máa mú wá sójú ìwòran yín lónìí sábà ní ẹni tí mò ń pè rí yìí ẹni tí ẹ mọ̀ bí ẹni mọ̀ owó ni òdú ni wọ́n kì í ṣàìmọ̀ fún olóko yín tí n bá pè wọ́n ní abiyamọ mo máa rí sọ kùnrin mo tún rí sọ bàbá àgbàlagbà mo rí sọ bàbá gbogbo àwọn ọmọ mo tún rí yẹn náà sọ má jẹ́ kí n sọ̀rọ̀ jù kí n tó tú iṣu mi dé ìsàlẹ̀ kòkò wọ́n ní ẹnu oníkan láti gbọ́ pé òun mo fẹ́ introduce bàbá mi ẹni tẹ́ ẹ mọ̀ ẹ kúrò lẹ́sà àdúpẹ́ fọlọ́run ẹ̀yin kọ́ṣẹ́ wà dáadáa sí so bàbá wa kí n tẹ̀ tó sọ ohun tí mo fẹ́ sọ mo fẹ́ kọ̀mẹ́ǹdì mo like style aṣọ yín rán ó ní ènìyàn ṣe àyájọ́ àṣà pọ́nbélé àyájọ́ àṣà pọ́nbélé kí ni à ń pè ní àṣà sí. àṣà ó ní ṣe pẹ̀lú ìṣesí èèyàn àbí ìṣe tó máa ṣe ń bìkan tó bá ti dìbò àgbọ̀n ọ̀pọ̀ láṣà. ẹ ṣe kan ní bàbá abẹ ṣe bá mi yànnàná ọ̀rọ̀ yẹn tó Omidan Ọláyínká òun ló gbé ètò yìí kalẹ̀ lóòótọ́ wọ́n pè ní small but mighty kí ni o tẹ̀lé sọ nípa Omidan Ọláyínká. Omidan Ọláyínká òun náà ó gbìyànjú nínú iṣẹ́ ìgbàṣàgà torí kí wọ́n pinnu pé àṣà àwọn ọmọ fẹ́ máa gbéga kò ṣiṣẹ́ kékeré ṣòwò náà gbìyànjú ti sapá tó lè sá òun gbàṣàgà ó gbìyànjú. mo fẹ́ kẹ́ bá wa ka òǹkà Yorùbá. mo ṣe 1 kan 2 èjì. èyí tẹ́ bá ti mọ̀ náà ní bá mi. 3 4 5 6 7 7 8 8 9 10 láti lè tà láfọ́ sí so abdaf gbígbí bí ẹ̀kọ́ abdaf gbígbí ìjìkìlímì ní ọ̀pẹ ríṣì ṣítí wúyí. lóòótọ́ lẹ mọ̀ dáadáa ó yá ẹ ṣàárín láti bọ́ sà ẹ ṣe gan ni bàbá wa bẹ́ẹ̀ ṣe gbà wá láyè. owó lè kó ní o ará Ọ̀yọ́ ló lọ Ọ̀yọ́ ló lọ bá Ọ̀yọ́ ló lọ bá owó lè kó ní o ará Ọ̀yọ́ ló lọ owó lè kó ní o owó lè kó ní o owó lè kó ní o Ọ̀yọ́ ló lọ bá.
Olódùmarè ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run adúpẹ́ pé adájọ́ ọjọ́ pé adúpẹ́ pé a pè gbogbo wa ọkọ̀ wa ò forí sọ́gi nígbà tí à ń bọ̀ táyà wa ò yọ lórí aré gbogbo wa débí láyọ̀ àti àlàáfíà báyìí láàmú rí láàrin wa àní rí báyìí o ǹjẹ́ dá èsì ní ìfojú ṣe dẹ́ ọ̀pá ló gbẹ́jọ́ látànà láyé ọwọ́ àṣèdíwéréke ó ṣèdíwéréke adíáfúnládé yọrí jù tí í ṣèyàwó èjì ògbè níjọ́sí èyí tí wọ́n ń fẹnu odòdì sọ̀rọ̀ rẹ̀ wọ́n ní kó rúbọ ó rúbọ ẹbọ rẹ̀ fín Omiyinka ti rúbọ ẹbọ rẹ̀ fín ó fòyìn rúbọ ó forógbó rúbọ ó fòbí rúbọ ó fi yọ̀ rúbọ ó wá ń pè àtẹ̀wé àtàgbà ẹ máa fẹnu yọ̀wí tiẹ̀ o àtẹ̀wé àtàgbà kọ́ fẹnu yọ̀wí tiẹ̀ o àtẹ̀wé àtàgbà kọ́ fẹnu yọ̀wí tiwa oyin rèé o ayé rèé ó lóyin kìí ṣe pé ń ṣe fírídọ́ọ̀mù àbí ń ṣe ìgbà òmìnira gbogbo eléyìí tẹ kó lẹ̀ ìfani gbogbo ohun táwa gan ti tọ́ láńlé á tó mọ̀ bọ̀ èyí ẹ bá fi sí ó lè ba ohun tá a tọ́ láńlé jẹ́ eléyìí nìkan ni kẹjẹ́ kémi ọmọ gbé lọ kádùá ò lè gbà èyí gangan lè rò ẹni tí ò ní sán tọmọ ò ní sán kú mọ́ lójú kọ́ pàtẹ́ kó sì náwó ayọ̀ tọmọ yìí ẹ pé yóò yàṣeyọrí yóò ṣe àṣeyege kò ní kànbànújẹ́ ọkọ ayọ̀ ọkọ alálùbáríkà ni ó fẹ́ kò ní síléyà ẹni tí ó fẹ́ tí ó mú gbogbo ògo gbogbo ìràwọ̀ rẹ̀ tí ò ní jẹ́ kó débi tí ń lọ ọlọ́run ò ní jẹ́ wọn ó nípàdé ẹni tí ó fẹ́ tó jẹ́ pé ìlọsíwájú yóò mọ̀ bá nídìí iṣẹ́ rẹ̀ nílé ayé rẹ̀ òun ni ó fẹ́ ẹni tó bá fẹ́ kó dáa fọmọ òun kó nawọ́ sí kó sì mọ̀ wí gbogbo ohun tó bá dáa ọlá gbogbo ohun tí wọ́n kó kalẹ̀ níyìn tí ọmọ ṣe nínú ilé wa obìnrin bẹ́kú obìnrin bárùn gbogbo wa ní kúkú òjijì o ikú obì ọmọ bí kú yọmọ bí àrùndà yọmọ bí àwọn ọ̀tá wa sọ́run orógbó yóò ní kọ́mọ yìí ó gbó gbogbo wa táwa ń kalẹ̀ àwa náà pò àtọ̀ àfẹ́rìkìjọbì àtàrẹ wọn ní kéèdì tiẹ̀ láàbọ̀ gbogbo re wa lódìdí ní ọmọ kan wá o kí ló tún kú o ọtí wọn lẹ́ni ọtí kì í tí ẹni ọtí tó bá mọ̀ wọn rẹ̀ ni o tọ́ ọ bá mu kọjá àwọn tó yẹ kó o mu tọ́ ọ lọ lé àná rẹ tọ́ ọ lọ kọjá yè ọmọọba ẹkú kalẹ̀ o dókítà àdúrà wọn ní ìgbà òyìn rí yín tẹ́lẹ̀ o ẹ̀yìn orò ilé tiwa ò fẹnu kàn orò ilé tẹ bá mọ̀ mí orò ilé wa ò fẹnu kàn ọtí àmọ́ mo ti gbóòórùn rẹ̀ àṣẹ ti gùn bẹ́ẹ̀ yóò ṣe fún gbogbo wa o wọn lẹni ọtí kì í tí ẹni ọtí tí ọba kọjá ààyè rẹ̀ gbogbo yín ẹni tẹ ẹni tí o ẹni màmú kọjá ààyè o gbogbo ẹni tí ó mu tí níyìn lónìí kò ní màmú sọ wá lẹ́nu o ilé ni gbogbo wa ó dé láyọ̀ ẹni mu tí àmúlùyàwó yín bóde tó kórí bẹ́ẹ̀ o eré ẹni àtẹ̀ká lélẹ́yìí o sí òní mọ́rùn ra yìí ẹja àtàdíẹ̀ sí ọ̀dà òkọ́sẹ́ o ọ̀dà bí ọba sí ọtí lọ́dọ̀ yín ẹ̀fọ́ ẹ̀ kanlẹ̀ àparí inú tèmi kọ́mọ́ bá tòde jẹ́ o àparí inú tèmi gbogbo ohun tá a ti wí káṣí ọ̀rọ̀ mọ́ òbí bá ń wí nǹkan wọ́n mọ̀ ni mo ti kọjá ààyè ire o. bó wà ní délé. ẹja múra ṣàṣà wa ẹbí àṣà tó dá tí Yorùbá ló jẹ́ o Yorùbá ẹja múra ṣàṣà nínú àṣà Yorùbá ní káàkiri wà ìkúnlẹ̀ rùmùrùmù ṣé bàṣà Yorùbá náà ni bóbìnrin bá fẹ́ kí ni Àlàbí Ọ̀kín àbí ìkúnlẹ̀ sí bọ́kùnrin bá fẹ́ kí ni lẹ́ Yorùbá láyé Àlàbí Ọ̀kín àbí ìdọ̀bálẹ̀ sí owó làbí ọ̀sẹ̀ gan ń bọ̀ wá dọ̀ rẹ̀ tẹ́lẹ̀ bá wọra Yorùbá ẹja múra ṣàṣà wa Yorùbá ẹja múra ṣàṣà wa ṣebí àṣà tó dá Yorùbá mọ̀ ló jẹ́ o Yorùbá ẹja múra ṣàṣà wa. nínú àṣà Yorùbá ẹ máa gbọ́ Yorùbá ló ní káwọ́ òhù kó sì bára mu ẹ̀wọ̀n agbádá tó wà lọ́rùn mi ni sàpàrà ara sọ Yorùbá náà ni tẹ́ ẹ bá rọrùn ọ̀gá wa Àjìdá Kazeem ẹ̀rí bọ́mọ Yorùbá náà ni Yorùbá ló ní kákìní tó yẹ ni oúnjẹ tó dáa oúnjẹ Yorùbá náà ni
yẹn ká jàmọ̀lá kájẹ yẹn ká jàmọ̀lá Yorùbá lónìí ká mú ọkọ yẹn gan Yorùbá ẹja múra ṣàṣà àwa Yorùbá ẹja múra ṣàṣà àwa nínú àṣà tó dá Yorùbá mọ̀ ló jẹ́ o Yorùbá ẹja múra ṣàṣà àwa ẹja múra ṣàṣà Yorùbá ẹja múra ṣàṣà jẹ́sí gẹ̀rẹ́jọ́ máa àmọ́dù ládẹ́jọ́ ọkọ pẹ́lẹ́ yẹ gúnmọ́ gbé sọ̀rọ̀ mi dáadáa ìkòlò ní kò rí ọlọ́wọ́ bó níjọ́ pé kò nà. pẹ́lẹ́ wọ́n mọ́ láàdẹ́rin àìdò kólá ájú wọn mẹ́gbẹ̀rẹ̀ ọ̀sẹ̀. ajé àbáyọ̀ bọ́ọ̀lù ni ó ṣe lónìí mo mọ̀ náà nù ìwọ lọ ń kàyàn mo dé tí ó kàn ọ́ lọ́nu. ó yá àwa ń sa awọ ọmọ tẹ́ àwọn ọ̀gá làwọn ń ṣe garaje ọmọ àmọ́dù o ládé mi ọ̀kan garaje ọmọ àmọ́dù o ládé garaje ọmọ àmọ́dù o máìlẹ́wọ̀ ọmọ láàdẹ́rin ajá máìlẹ́wọ̀ ọmọ láàdẹ́rin àlàbí ọmọ sàlámì náà ọmọ láàdẹ́rin òótọ́ ọmọ náà tí ó jọ̀sẹ̀ ọlámilẹ́kà àlàbí ọmọ bèjìdá náà lọ́dọ̀ mi pò ó yá àlàbí lè rí tẹ̀pẹ̀lẹ́ nìkan àgbàsẹ́gbẹ́ ètò òǹkanra ogun bọ́ọ̀lù ni ó ṣe garaje ọmọ àmọ́jọ́. Thank you. Ẹ ṣeun. Àlàó dúró bọ́lọ́rọ̀ bá gbọ́ kí lọ lọ́rọ̀ ó lè ṣe ọmọ náà wo tí ń jókèrè lórí omi ìsàlẹ̀ ẹgbẹ́. Bóyá ọmọ jáyé bá dé èrò ṣẹ́ṣẹ́ láàfin ọba ọbẹ̀ bẹ́ẹ̀ ara ọ̀yọ́ èrò ṣẹ́ṣẹ́ láàfin ọba. Ọ̀tẹ̀tẹ̀ ní ṣe lè ìyá rẹ̀ ọ̀tẹ̀tẹ̀ máa dọ̀gbálẹ̀ ká ṣeré pẹ́ẹ́dẹ́. Ọlálọ́mí ọmọ àbísù jókòó ìjàkadì lóró tọ̀ fún ọmọ ìjàkà tí wọ́n jà lọ fà nílé ọ̀lára tó ṣojú owó. Máa ń gbọ́ bí bá kọ́ lábàá lónìí bínú lọ́lé. Ẹ dákun ọwọ́ lẹ́yìn fi ń wọ ẹnu lè ní fi ń sọ̀rọ̀. Bí n bá kọ́ lọ́fà lónìí bínú lọ́lé ọlálọ́mí ọmọ abásùjó kọ ìjàkadì lóró ó tọ̀fà. Ìjà ọ̀rẹ́ mi ẹ̀ má làmí níjà ńlé olùsádé ọmọpínre làárẹ̀ ikọ̀ ń gbọ́dọ̀ dùkàn ìkọ́jú kan ogun ọba ní kóni lóró kó má ká gbogbo lọ́fà dún yùmùyùmù èpọ́n ẹrúurú lẹ̀ lọ́fà tìjú tọmọ lọ ọlálọ́mí ọmọ abásùdé àgbàjá èdè pẹ́ẹ́pẹ́ tí mo kúnlẹ̀ ní ọ̀kúrẹ́lẹ́jọ́ mọ́ ọ̀kíyàn lọ́fà lọ́lọ́fà lálọ́mí ọlọ́mọ lọ́lọ́mọ gbẹgbẹlẹ́kú lára yòókù jẹ́ ọmọọba láti fún nípa láti fún láàyè ìsàlẹ̀ ọba alùpùpù ọlọ́fà ìgbẹ́jẹ́ alùpẹ̀ẹ́fẹ́ ọlọ́fà ìgbẹ́fà alùkìrìdìkìrì ọlọ́fà ìgbẹ́rìndínlẹ̀. Ajani. Ọláyínká ẹ̀gbá nílé ọmọ bọ́rọ̀ mi yóò pàdé nínú oko ẹ̀gbá ọmọ bọ́rọ̀ mi ò pàrọ̀bọ̀. Bó bá ṣe nù gbàgúdá níṣẹ́ lóró mi ó mọ̀ pàdé lọ ni. Ọmọ gbígbẹ́ làgbẹ́ ọmọ àtúnkì gbẹ́rẹ́ ìwé tẹ̀ ká lọ́mọ àbúrò kò tí ń ṣòwò.
Àṣàbí Adé máa ń gbọ́. Kò sẹ́ni tó mọlé ìgbìjò ní kò sẹ́ni tó lọ mọlé bàbá ọmọjọ wọn lọ. Mo mọlé ọmọ Ọláyínká Àṣàbí mi. Àṣàbí ọmọ eríjọ mọ́lá o. Ọmọ olóyè ọmọ àrọ́tíwẹ̀ bí ejò. Bí tí ajá ọmọ àpàjá fún láwọ̀ jẹ́ tó ń gbé pẹ̀kú tó kú àyà náà ọmọ àrọ́tíwẹ̀ bí ejò. Ọmọ ẹ̀yìn kan ti pọ́ lòdì òye. Kí ni ṣe tóbìnrin ò lè ṣá ìrọ̀ àlàkọ́ ti rẹ̀ lẹ̀ kí ni ṣe tóbìnrin ò lè tán ẹ̀bùn ní ọkàn yìí ní gbogbo iye mẹ́tù pàkátì ń bẹ níbẹ̀ yóò rírà wá ìyá àgbọ̀n ẹ̀ lóje ní ó gbogbo iná wálé ọmọ abúnibúni ṣèbú wọ́n ti ọmọ arínirínì bẹ̀rí gbóyọ̀gbọ̀gbóyọ̀gbọ̀ òjò òníjàgà wọn ò níjọ òfò ọjọ́ olóje bá kú wọ́n mú tẹ̀gà wọ́n fi mú bọ́nu bí ti ajá ọmọ àpàjá fún láwọ̀jẹ tòun pẹ̀tù tó kú àyà náà ọmọ ọtí wẹ̀ bí òjò ẹ mọ̀ wípé nílé bàbá yín. àwàláwà kú àwàlà àwàláwà kú àwàlà. Àjàní ẹ̀dá pọ̀ májò lè májò rọ̀. Àjàní mo tún rí ẹ̀gbọ́n mi. Ọmọ Balógun dúró náà. Saheed dúró náà. Wọ́n ní ẹ má kí mi mọ́. Ṣé ẹ fẹ́ máa yàn mí lódì ní? Ọmọ ológun apẹ̀rọ̀. Mami ẹ̀dá kan jẹ́ ìbí. Ọmọ lọ́rọ̀ alágogo. Àṣìgbà tí ń bẹ lọ́nà ọ̀tọ̀mù ewu ìyá ti dọ̀mù àjọ̀tún àṣẹ̀ṣẹ̀kún ìyá ti dọ̀mù àjọ̀tún bá ń tẹ́ ìwọ́jọ̀tún gbẹ̀wù dèmí ẹ mọ̀ wípé wù ìyá gba ìyájọ̀tún lọ ìjẹ̀wù ìyá tó ṣẹlẹ̀ lọ́mù ń jọ sí tó sọ bàbá yín dolówó ní sọmọdọ lọ́mọ òmùòsí ọmọ abọ́ òkò là ńlẹ́rọ̀ mòsí mo bọ̀ òkò mọ́ ó lọ́wọ́ ìrókò mòsí ó sọ pé òun níjà rínámọ́ ọ̀rọ̀ mòsí ó lóun ò níjà má pé ọmọ lọ́mù ó. nínú ọdún yìí tí n bá ti sọ pé ẹ káàsán ẹ dáhùn ẹ káàsán o ẹ ní sórí burúkú àmín Alhaji Abdulfatai Dankazim ò ní sórí burúkú àmín ó jọ mí lójú kéèyàn jẹ president biban àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ kó tún dé kó jẹ gọ́vnọ̀ kí ni Yorùbá gọ́vnọ̀ gómìnà àwọn eléré Tampa ẹ bá mi fún ní àtẹ́wọ́ bẹ́ẹ̀ bá ṣe fẹ́ kóríire yín tó bẹ́ẹ̀ bá ṣe fẹ́ pẹ́ sí láyé ní kẹ́ ẹ pa Omidan Ọláyínká o ṣeun o jẹ́ kí gbọ́ngbọ́n kan sójú ọbẹ̀ o jẹ́ kọ́kọ́ ẹ̀kọ́ báyìí kó sojú múmu ìyá mi Òrìṣàbùnmi Òjòpagógó ọ̀rẹ́ mi ọjọ́ ti pẹ́ ẹ̀yin eléré wa tẹ́ wà ń bí náà ẹ jẹ́ ká gbàṣà lárugẹ ẹnìkan bí mi léèrè ó ní kí ló kàn mí nípa àṣà tẹ́ ẹ bá wo sinimá ilé èèyàn méjì mi dáadáa aṣọ Yorùbá náà wọ̀ látòkè délẹ̀ bẹ́ẹ̀ni tẹ́ ẹ bá wo etí kẹta àǹkárá náà wọ̀ látòkè délẹ̀ mo tún wá ṣèkan U&I òyìnbó ń pọ̀fọ̀ mo jẹ́ kí wọ́n mọ̀ wípé ẹwà wà nínú èdè Yorùbá ẹwà wà nínú àṣà wa ẹwà wà nínú iṣẹ́ wa ẹwà wà nínú ìṣe wa ẹwà wà nínú ọ̀rọ̀ wa ẹwà wà nínú ìrìn wa ẹ̀yin eléré kéékèèké dàgbà jù wá lọ ẹnìkan ní kí n yé sọ ọmọ màmá sọ ó ti rẹ èmi díẹ̀ ẹ jẹ́ kí àwọn tó jókòó bíi Bọ́sẹ̀ Òjòpagógó náà máa ń sọ kí wọ́n ṣe nǹkan táyé mọ̀ pé wọ́n lè ṣe Omidan Ọláyínká ó gbá mi ìdí tí mo ṣe ló gbá mi rèé àwọn Dankazim ìyá mi Òrìṣàbùnmi Òjòpagógó ẹ̀yin eléré tí a jọ wà nílọrin tí mo dàgbà sí lọ́wọ́ ẹ̀ ní tẹ́ o àṣẹ Tampa ò ní bàjẹ́ àṣẹ ambassador tí mò ń ṣe tí mo jẹ gómìnà president mi ò rẹ́dí àti polówó yẹn torí àwọn ọ̀gá mi wà ń bí ọba tó ń dọ̀bálẹ̀ lèmi ìlọsíwájú lèmi ń fẹ́ mo sọ fún wọn
pé ẹni tó bá ti fẹ́ ṣe nǹkan tí à ń pè ní àṣà tí máa bẹ́ẹ̀ polówó díẹ̀ wàá fi ẹni ṣe họ́ọ̀lù wàá fi gbá sáàfù rẹ̀ sí wàá mú aṣọ ọ̀lẹ́ wa wàá ṣe tí ẹ bá wá African Magic mo ṣe oríkì Yorùbá ẹ jẹ́ ká máa gbé àṣà lárugẹ tí yín ò ní bàjẹ́ Omidan Ọláyínká èmi ò lè donate ṣùgbọ́n màá fún ẹ ní room number mi tí màá sùn nílọrin kó bá mi mú obìnrin méjì tó máa ṣàwá kó wá gba donation Kazeem ẹ ṣeun gan. a kú ìjókòó lágbára Ọlọ́run bá a ṣe filé sísí dáadáa náà la ṣe máa bálé lágbára Ọlọ́run. Mo fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi pẹ̀lú fífi ọpẹ́ fún Ọlọ́run ọba tí ó jẹ́ kí ọjọ́ òní ó ṣeé ṣe tí kò fi ọjọ́ òní dójú tì mí bó tilẹ̀ jẹ́ wípé ó ti pẹ́ tí mo ti ń gbà á lérò láti ṣe àgbékalẹ̀ irú ayẹyẹ báyìí tí Ọlọ́run sì gbà fún mi lọ́jọ́ tòní bí ó tilẹ̀ jẹ́ wípé ogunlọ́gọ̀ àwọn ìjákulẹ̀ ni mo ṣe alábàápàdé rẹ̀ lásìkò tí mo ń ṣe ìpalẹ̀mọ́ ètò yìí ṣùgbọ́n ó ti wá yé mi yéké wípé Ọlọ́run kì í fi èèyàn tiẹ̀ sílẹ̀ ọpẹ́ mi kò tí ì tán láì dúpẹ́ lọ́wọ́ àwọn òbí tí mo ti ara wọn jáde Alhaji Musiliu Ajani àti Alhaja Portable Ajani tí gbogbo èèyàn mọ̀ sí Portable Alaja ẹ ṣe kíkẹ́ tí ẹ kẹ́ mi mo dúpẹ́ gígẹ̀ tí ẹ gẹ̀ mí níjọ́ tí iṣu ọmọ bá máa jiná fún yín jẹ ní dúró ìṣẹ́jú kan fún yín mo dúpẹ́ gidigidi lọ́wọ́ olùdásílẹ̀ iléeṣẹ́ Royal FM 95.1 níbi tí mo ti jẹ́ ọ̀kan lára àwọn òṣìṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ibẹ̀ ìyẹn onímọ̀ ẹ̀rọ Gbénga Adébáyọ̀ fún fífún mi ní àǹfààní láti máa jẹ́ iṣẹ́ tí Ọlọ́run fi rán mi ìyẹn iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ mo wá gbà ládùúrà wípé kí Ọlọ́run má fi ọwọ́ ìbàjẹ́ kan gbogbo iléeṣẹ́ onímọ̀ ẹ̀rọ Gbénga Adébáyọ̀ pátá. Alhaji Abdulfatai Adeniyi Dan Kazeem Jagaban Worldwide ẹ̀yin ní áńgẹ́lì mi tí ó jẹ́ kí ọjọ́ tòní ó yẹ mí báyìí fún ìgbárùkù títí kò lẹ́gbẹ́ tí ẹ fún mi lágbára Ọlọ́run gbogbo bí tí àwọn èso tó bá ti ara yín dé bá ń dé wọ́n á máa bá aláàánú pàdé eléyìí ni wọ́n ní bá wọn pàdé ní gbogbo bíkíbi tí wọ́n bá ti ń bá ara wọn torí wípé ẹ ń tọ́jú mi bí ọmọ nípínlẹ̀ Kwara lágbára Ọlọ́run gbogbo táwọn ọmọ tí náà bá ń dé wọ́n á máa rí òbí níbẹ̀ láti ṣètọ́jú wọn mo dúpẹ́ lọ́wọ́ àwọn ilé iṣẹ́ tí wọ́n ṣe alátìlẹyìn mi lórí ètò yìí iléeṣẹ́ Royal FM 95.1 ẹ ṣé mo dúpẹ́ SIP organization ẹ ṣé gidi gan Tascon Plastic Industry Camwire Industry Femtech Information Technology Fadex Entertainment tí ó jẹ́ iléeṣẹ́ Alhaji Dan Kazeem FF Picture tí ó jẹ́ ti Dr Fa ẹ ṣé mo dúpẹ́ Any Ventures Product Gold Company tí ó jẹ́ ti Dele Gold tí wọ́n kọ̀rí tán yìí èròǹgbà mi lórí àgbékalẹ̀ ètò yìí ni wípé mo fẹ́ kí adìjọ ṣe ìrántí àwọn àṣà wa tó ti ń parun àti àwọn tó ṣì wà ṣùgbọ́n tí wọn kò fẹsẹ̀ múlẹ̀ mọ́ gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ wípé mo máa ń sọ̀rọ̀ nípa àṣà ilẹ̀ Yorùbá nínú ọ̀kan lára àwọn ètò tí mo máa ń ṣe lórí rédíò eléyìí tí mo pè ní Entertainment with Omidan tí mo máa ń ṣe ní gbogbo ọjọ́ àìkú láago 3 sí aago 4 ní iléeṣẹ́ Royal FM 95.1 tá a kalẹ̀ sílùú Ìlọrin láti fi ayẹyẹ yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin lólùfẹ́ ètò náà pátápátá ẹ gbà mí láyè láti káàdì ọ̀rọ̀ mi nílẹ̀ pẹ̀lú ìdúpẹ́ lọ́wọ́ àwọn ènìyàn wọ̀nyí Alhaji MC Musiliu bó tilẹ̀ yẹ pé wọn ò sí níkàlẹ̀ ṣùgbọ́n àwọn náà ṣe àtìlẹyìn fún mi dáadáa King Dr Saheed Osupa wọ́n yà mí lẹ́nu gidigidi Dele Gold bàbá mi Lateef Okunola Honourable Ṣẹ́gun Karonwi Dr Fa ìyá mi Yẹmí Àjídé Ọláyínká ìyá Òrìṣàbùnmi OJOPAGOGO Monilola Bello Alhaja MISTURAH Adéròmú tèmi ní success àti gbogbo àwọn ènìyàn tí mi lè dárúkọ tán
mo wá fi òní kí ààrẹ ẹgbẹ́ fiban lórílẹ̀‐èdè yìí honourable Yẹmí Ṣòǹdẹ àti alága ẹgbẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ nípínlẹ̀ Kwara Sulaiman Ayọ̀dèjì akíkanjú ọdẹ ìlú Ìlọrin. Mi ò tó láti dárúkọ yín. Mo fi orúkọ àwọn méjèèjì yìí kí gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tí wọ́n ń bẹ ní ìkàlẹ̀ lọ́jọ́ tòní. Ẹ ṣé mo dúpẹ́. Àní ṣi ọ̀rọ̀ sọ. Eléyìí tí wọ́n máa fi tì wá mẹ́yìn káńtà àní sọ lágbọ̀rọ̀ lọ́hùn. Eléyìí tá a máa sọ tọmọníta ló sọ̀rọ̀ yẹn ẹ bá ń pè wá sí governor's house. Mo fẹ́ fún ní ilé, mo fẹ́ fún ní mọ́tò, mo fẹ́ fún nílẹ̀ ní gbogbo wa máa sọ lágbára Ọlọ́run. Èdè ọmọ Oòduà. Èdè wa nílùú Ìlọrin. Èdè wa lábẹ́rẹ́ Olúmọ. Èdè wa lòun arọ́. Ìsọ́lú ìsìn. Èdè wa lèkìtì. Èdè wa lákọ̀ọ́ra yìí. Àní Yorùbá dùn ká. Èdè bàbá wa ni. Mo lé mi délé rọ̀gbẹ́ o. Ọmọ mi ṣe lèkìtì, ọmọ wa rọmọ ẹkùn, ọmọ wa ṣẹ́gun sílẹ̀ kúrẹ́ ṣe. Bọ́dún pẹ́ fọ́nlọ́run rọ́bà, òkà mi mọ́ wọn. Ká bímọ ní kékeré, ká ṣèdáwọ́, ká sọ ọmọ wọn lórúkọ lọ́jọ́ mẹ́jọ. Mama arúgbó, awọ bùbá, awọ gègèlè, àṣà wa ní Yorùbá dára. Torí pé bọ́mọdún àbájí lówùrọ̀. Ìyẹn ni pé ti di rẹ̀. Ọkùnrin àdọ́balẹ̀ kí bàbá pẹ̀lú yeye. Àfẹ́ni tó ju mi lọ. Alhaji Dankasi Nìlọrin, former FIBA president. Saheed ọmọ Balógun, Omidan entertainment, Àṣàní pọ́npélé, bámi múrúkọ wá. Torí àwọn ọ̀rẹ́ níbí rẹ̀ nílé èèyàn mi rè èèyàn tó wà níjókòó. Dankasi, àní ààrẹ o, ààrẹ o, ààrẹ o, ààrẹ o, ààrẹ o, ààrẹ o, ààrẹ o. Mama wa ORISABUNMI. Wọ́n gbàṣà Yorùbá lárugẹ. Mama wa ORISABUNMI. Dankasi Jagaba icon presenter Ìlọrin ní Kwara State. Èmi ìdílé rẹ̀ gbé yọ, mo dúpẹ́. Lọ́wọ́ Omidan entertainment, ìròyà ẹ̀fẹ̀ ìlú Ìlọrin. Àní pé ààrẹ o, ààrẹ o, ààrẹ o, ààrẹ o, ààrẹ o, ààrẹ o, ààrẹ o.
àṣà wo ló rẹwà jùlọ. ojú Yorùbá lọ ọmọdé ní jí kékeré kó dọ̀bálẹ̀ kí bàbá àgbàlagbà jí kó pé ọmọ wa kó ṣàdúrà fọmọ obìnrin bá jí akí bàbá akí yeye a wà lórí ìkúnlẹ̀ dákàsí òṣè ìdúpẹ́ lọ́wọ́ pẹ̀lú òrìṣàbùnmi ṣètọ́jú Yẹmí Ràjídé ayàrá Ọláyínká àní pé ààrẹ o ààrẹ o ààrẹ 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 ààrẹ. Ànábì tí ń fi ẹ̀ ṣàpèjúwe gbogbo ayé asálàtúnlá ò padà ṣe é fún iṣẹ́ ńlá. Bàmítà lè ṣù ànábì tí ń fi ẹ̀ ṣàpèjúwe gbogbo ayé asálàtúnlá ò padà ṣe é fún iṣẹ́ ńlá. Omidan Olayinka ṣàbí màá ló pè wá o. Akọkùnrin àkọ́bìnrin o tẹwà ní kalẹ̀ gbogbo yín pátápátá lákì láláì dání kọ̀ọ̀kan sí. Bàbá tèmi Dan Kazeem ẹ kú ìkàlẹ̀ níbẹ̀ yẹn ẹ kú àdúró tí Omidan Olayinka ṣàbí. Màmá tèmi Portable mo kí yín alájà wa dáadáa ní. Bàbá Sùlíyà Omidan Olayinka mo kí yín o. Alájà Kúbúrà mi àjọgì adé màmá tèmi àwọn kẹ́ni. Gbogbo ẹ̀yin theatre practitioners mo ń kí gbogbo yín pátápátá. Mo fi ti bà mí Òṣùpá Sàídì mo fi ń kí gbogbo yín yan. Mo fi ti bà mí ọmọ Balógun Sáídì mi bàbá Khalidi tí a mo fi ń kí yín. Gbogbo olórin jùjù tó wà ní kalẹ̀ mo fi ti bà mí o Dele Gold mo fi ń kí gbogbo yín pátápátá. MISTURAH mi tèmi ní success mi orí mi ò ní jẹ́ o kọ́ránṣẹ́ pè mí nígbà tí n lè kọrin MISTURAH dé ọ̀gá wa orí wa ò ní jẹ́ o kọ́ránṣẹ́ pè wá ò nígbà tá ò lè kọrin. Ṣẹ́gun kárán wí mọ́ kí yín bàbá tèmi dáadáa níyì o. Ìyọ́nà náà bá tèmi kò mọ̀ máa ń gbé láyé. Ó yá Ànábì mú wọn mọ́ aláwa sàlàwà mọ́rí yọba. Sọ́lì yá wá ìbá sọ́fà. Nínú bí mọ́ọ̀lì ilé wá fà. Mọ́mọ́ aláwọ̀ àwọn afá. Zamba mọ́ kẹ́nà aṣírọ̀fà. Sọ́lì yá wá ìbá sọ́fà. Nínú bí mọ́ọ̀lì ilé wá fà. Mọ́mọ́ aláwọ̀ àwọn afá. Zamba mọ́ kẹ́nà aṣírọ̀fà. Omidan Olayinka ṣàbí ló sanwó mi ò ṣe mo dúpẹ́. Ẹ̀rí Olayinka òwò ọ̀rọ̀ ẹ̀ mà já sọ pé ó jàre ó já sọ pé. Yínká ọ̀rọ̀ ẹ̀ mà já sọ pé ó jàre. Ẹ̀rí Sùlíyàtù lọ́lọ́ pé ó jàre. Omidan Olayinka lọ́lọ́ pé ó jàre. Ẹ̀rí oníkìndúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ wá. Sùlíyà ẹ̀yin ti tòsí pẹ̀lú ọ̀nà tó
olórúkọ ńlá èmi ni ẹ bá mi gbọ́ orúkọ rẹ̀ sẹ́. èmi ni síjà èmi ni olórúkọ ńlá Yínká olórúkọ ńlá 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 oyigi yigi 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 kábíyà òsì ọba tó 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 kárí ayé èmi ni èmi ni èmi ni mo fi sọ pé aláwùmọ̀ yàrá bí sálí àlámù ọmọ. wọ́n sọ yín bí sàdá tí náà bí yìí mú ọmọdé. aláwùmọ̀ yàrá bí sálí àlámù ọmọ. wọ́n sọ yín bí sàdá tí náà bí yìí mú ọmọdé. ẹni títí ẹ̀ ti jóná kò ní kó náà mọ́ sí ìwà. àkúlẹ̀ sọ ìfani làláwù bá kí. mo lè ṣàṣàlátù létí ogun sálẹ̀ṣù mo lè ṣàṣàlátù létí ọ̀sán bẹ́ẹ̀ àṣàlátù ni mo fẹ́ jó àṣàlátù ni ẹlú fún mi wọ́n ti fẹ́ wá náwó mo lè ṣàṣàlátù létí ogun sálẹ̀ṣù pọ̀ mo lè ṣàṣàlátù létí ọ̀sán àlùjọ àṣàlátù ni mo fẹ́ jó àṣàlátù ni ẹlú fún wa. màmá mi dán Ọláyínká ẹ̀ máa gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan màmá tí a nìyàn. ó yá mama olúwa dá màmá sí fún wa. 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 erin lọ́la àná erin ló bọ̀ ọ̀la ló bọ̀ ọ̀la lójú. Saheed erin lọ́la àná erin ló bọ̀ ọ̀la ló bọ̀ ọ̀la lójú. erin lọ́la àná erin ló bọ̀ ọ̀la ló bọ̀ ọ̀la lójú. ọmọ pé ni o bọ́lá rí báyìí kan akùntẹ́pámọ́ṣẹ́ ni ọmọ kò lè dá. erin lọ́la àná erin ló bọ̀ ọ̀la ló bọ̀ ọ̀la lójú. àníyàn ọmọ pé ni o bọ́lá rí báyìí kan akùntẹ́pámọ́ṣẹ́ ni ọmọ kò lè dá. erin lọ́la àná erin ló bọ̀ ọ̀la ló bọ̀ ọ̀la lójú. bẹ̀rù ṣe wá rí nǹkan àwòsí mi gbìyànjú o à ń tẹ̀síwájú sí i pé kò lágún lè dá. erin lọ́la àná erin ló bọ̀ ọ̀la ló bọ̀ ọ̀la lójú. bọ́tú mú kọ́ mọ bàbá wọn gbọ́ mi ṣeré. iṣẹ́ àtẹ̀ṣẹ́ wọn ọmọ Yorùbá kò gbọ́dọ̀ parẹ́ òkàyà tètè gbé ga. iṣẹ́ àtẹ̀ṣẹ́ wa ọmọ Yorùbá kò gbọ́dọ̀ parẹ́ òkàyà tètè gbé ga. Saheed iṣẹ́ àtẹ̀ṣẹ́ wa ọmọ Yorùbá kò gbọ́dọ̀ parẹ́ òkàyà tètè gbé ga. iṣẹ́ àtẹ̀ṣẹ́ wa ọmọ Yorùbá kò gbọ́dọ̀ parẹ́ òkàyà tètè gbé ga. eré Yorùbá ó gbọ́dọ̀ ń parun àṣà gbọ́dọ̀ wọ mi ọmọ Yorùbá òkàyà tètè gbé ga.
iṣẹ́ àtàṣà wa ọmọ Yorùbá kò gbọ́dọ̀ parẹ́ o káyà tètè gbé ká. iṣẹ́ àtàṣà wọn ọmọ Yorùbá kò gbọ́dọ̀ parẹ́ o káyà tètè gbé ká. iṣẹ́ àtàṣà wọn ọmọ Yorùbá kò gbọ́dọ̀ parẹ́ o káyà tètè gbé ká. eré Yorùbá ọmọdé ń parun àṣẹwọ́dọ̀ wọn mi ọmọ Yorùbá káyà tètè gbé ká. iṣẹ́ àtàṣà wa ọmọ Yorùbá kò gbọ́dọ̀ parẹ́ o káyà tètè gbé ká. torí pé láyé ọjọ́ sí gbogbo ló ní bó ṣe rí. láyé ọjọ́ sí gbogbo ló ní bó ṣe rí. ṣùgbọ́n ní sẹ́yìn gbogbo ẹ̀ tí yí padà o. láyé ọjọ́ sí gbogbo ló ní bó ṣe rí. torí pé láyé ọjọ́ sí gbogbo ló ní bó ṣe rí. láyé ọjọ́ sí gbogbo ló ní bó ṣe rí. ṣùgbọ́n ní sẹ́yìn gbogbo ẹ̀ tí yí padà o. láyé ọjọ́ sí gbogbo ló ní bó ṣe rí. láyé ọjọ́ sí ọjọ́ kẹjọ ní kókó lajú. láyé ọjọ́ sí gbogbo ló ní bó ṣe rí. láyé ọjọ́ sí ọjọ́ kẹjọ ní kókó lajú. láyé ọjọ́ sí gbogbo ló ní bó ṣe rí. ṣùgbọ́n ní sẹ́yìn gbogbo ẹ̀ tí yí padà o. láyé ọjọ́ sí gbogbo ló ní bó ṣe rí. ṣùgbọ́n ní sẹ́yìn gbogbo ẹ̀ tí yí padà o. láyé ọjọ́ sí gbogbo ló ní bó ṣe rí. torí ní sẹ́yìn ọjọ́ tàbí mọ́ ló ń lajú o. láyé ọjọ́ sí gbogbo ló ní bó ṣe rí. láyé ọjọ́ sí aya tuntun láti lágbàlẹ̀ o. láyé ọjọ́ sí gbogbo ló ní bó ṣe rí. láyé ọjọ́ sí aya tuntun láti lágbàlẹ̀. láyé ọjọ́ sí gbogbo ló ní bó ṣe rí. ṣùgbọ́n ní sẹ́yìn gbogbo ẹ̀ tí yí padà o. láyé ọjọ́ sí gbogbo ló ní bó ṣe rí. ṣùgbọ́n ní sẹ́yìn gbogbo ẹ̀ tí yí padà o. láyé ọjọ́ sí gbogbo ló ní bó ṣe rí. torí ní sẹ́yìn kájá ti fáyà omi kò ní ní. láyé ọjọ́ sí gbogbo ló ní bó ṣe rí. torí ní sẹ́yìn kájá ti fáyà omi kò ní ní. láyé ọjọ́ sí gbogbo ló ní bó ṣe rí. sáyìrì iṣẹ́ àtàṣà wa ọmọ Yorùbá kò gbọ́dọ̀ parẹ́ o káyọ̀ tètè gbé ká. iṣẹ́ àtàṣà wa ọmọ Yorùbá kò gbọ́dọ̀ parẹ́ o káyọ̀ tètè gbé ká. eré Yorùbá ọgbọ́dọ̀ ń parun àṣà gbọ́dọ̀ wọ́n mi. ọmọ Yorùbá káyọ̀ tètè gbé ká. iṣẹ́ àtàṣà wa ọmọ Yorùbá kò gbọ́dọ̀ parẹ́ o káyọ̀ tètè gbé ká. eré Yorùbá ọgbọ́dọ̀ ń parun àṣà gbọ́dọ̀ wọ́n mi. ọmọ Yorùbá
ìwọ lọ́wọ́ yẹn dandan. lọ́fi jẹ́ pẹ́ẹ́nà dandan ọ̀rọ̀ lọ́wọ́ lókè lẹ́rù wọn rẹ̀ kò mọ̀ nílò láyé ìṣe àti ìdánwò sáyidì sáyidì òun náà. iṣẹ́ àtàṣà ọmọ Yorùbá kò gbúdọ̀ parẹ́ ọ̀gáyà tètè gbé ká. iṣẹ́ àtàṣà ọmọ Yorùbá kò gbúdọ̀ parẹ́ ọ̀gáyà tètè gbé ká. sáyìrì iṣẹ́ àtàṣà ọmọ Yorùbá kò gbúdọ̀ parẹ́ ọ̀gáyà tètè gbé ká. iṣẹ́ àtàṣà ọmọ Yorùbá kò gbúdọ̀ parẹ́ ọ̀gáyà tètè gbé ká. Eré Yorùbá ọ̀gbọ́dọ̀ ń parun, aṣọ gbọ́dọ̀ ń wọmi, ọmọ Yorùbá ọ̀gáyà tètè gbé ká. Iṣẹ́ àtàṣà wa, ọmọ Yorùbá kò gbúdọ̀ parẹ́ ọ̀gáyà tètè gbé ká. Jẹ́gọ́mọ̀, jẹ́gọ́mọ̀. Eré Yorùbá ọ̀gbọ́dọ̀ ń parun, aṣọ gbọ́dọ̀ ń wọmi, ọmọ Yorùbá ọ̀gáyà tètè gbé ká. Iṣẹ́ àtàṣà wa ọmọ Yorùbá ó gbúdọ̀ parẹ́ ọ̀gáyà tètè gbé ká. Jẹ́gọ́mọ̀ ìṣe wa àṣà. ọmọ mbẹ́lẹ́dẹ́ Yorùbá ìmọ̀ náà ń bẹ ọmọ Yorùbá ọ̀gáyà tètè gbé ká. Iṣẹ́ àtàṣà wa ọmọ Yorùbá ó gbúdọ̀ parẹ́ ọ̀gáyà tètè gbé ká. Jẹ́gọ́mọ̀ ìṣe wa àṣà. ọmọ mbẹ́lẹ́dẹ́ Yorùbá ìmọ̀ náà ń bẹ ọmọ Yorùbá ọ̀gáyà tètè gbé ká. Iṣẹ́ àtàṣà ọmọ Yorùbá ó gbúdọ̀ parẹ́ ọ̀gáyà tètè gbé ká. Jẹ́gọ́mọ̀ torí bá láyé ọjọ́ sí gbogbo lórí bó ṣe rí láyé ọjọ́ sí gbogbo lórí bó ṣe rí. láyé ọjọ́ sí gbogbo lórí bó ṣe rí o láyé ọjọ́ sí gbogbo lórí bó ṣe rí. ṣùgbọ́n ní sẹ́yìn gbogbo ẹ̀ tí ìpadà o láyé ọjọ́ sí gbogbo lórí bó ṣe rí. ṣùgbọ́n ní sẹ́yìn gbogbo ẹ̀ tí